kalẹ̀ purposely for the Christians. Àwọn mùsùlùmí lọ́lọ́ dábẹ̀rù o. Mùsùlùmí lọ́lọ́ dábẹ̀rù o. Mùsùlùmí lọ́lọ́ dábẹ̀rù o. Àwọn náà occupy ibẹ̀ o. Ṣé wọ́n pe mùsùlùmí sọ́dọ̀ mùsùlùmí náà fẹ́ ṣe? Wa ahsin kama ahsana Allahu ilayka. Ọlọ́run ní ẹ ṣe dáadáa sí àwọn èèyàn gẹ́gẹ́ bí èmi Ọlọ́run ṣe dáadáa sí ni pé ẹni Ọlọ́run bá bùkún kó náà bùkún ẹlòmíì. Ẹni Ọlọ́run bá fún lówó kó máa ná fún tálíkà. Ẹ dákun ṣé irú àwọn tálíkà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún ṣá? Tálíkà ilẹ̀ Yorùbá tálíkà ilẹ̀ Yorùbá tó ṣoore fún tán tó dẹ̀ fi di sọ tí ó lógo lòlò. Tálíkà ilẹ̀ Yorùbá tó rí pé èkìsà lè wọ òjé fún lásọ wàá dẹ̀ fún lásọ yóò dẹ̀ padà sọ fún pé yóò máa sọ fún ẹ pé aṣọ tó fóun o ìwọ ló gba kádàrá o. Tálíkà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wàá dáná oúnjẹ wàá gbé fún pé gba oúnjẹ owó ní pé bí pọ́n látànà ọ̀jẹ̀ǹjẹ̀ látànà wàá gbé oúnjẹ fún tálíkà nílẹ̀ Yorùbá yóò dẹ̀ sọ fún ọ pé oúnjẹ tó fóun ọfẹ́ fi gba ògbó ni. Tó bá ti ń fún àwọn èèyàn lóúnjẹ jù nílẹ̀ Yorùbá yìí yóò dọ̀rọ̀ sí Ọlọ́run. Tó bá jẹ́ pé omi ló ń fún àwọn èèyàn jù ìwọ sí omi kó sí omi sílé rẹ sí omi sílé rẹ kó wá fi táàpù síta. Wàá rí i pé tó bá yá wọ́n á padà sọ pé omi òun fi nǹkan kan sí tó fi gba ògbó àwọn. Ilẹ̀ Yorùbá yìí àfi kí Ọlọ́run ọba kó kún wa lọ́wọ́ ìyí lọ́pàá tó jẹ́ pé òṣì ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá. Ìyí lọ́pàá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó nílẹ̀ Yorùbá wọ́n á ṣe tán láti ṣàánú ẹ lọ wò ọ̀pọ̀lọpọ̀ olówó nílẹ̀ Yorùbá ṣe tán láti ṣàánú ẹ̀rẹ̀ lómi ìdájú ọ̀pọ̀lọpọ̀ olówó dájú ọ̀pọ̀lọpọ̀ olówó nílẹ̀ Yorùbá dájú kí ni nítorí dájú wọ́n ti ṣe fẹ́ lómi ìrìn ni o wọ́n ti pe ẹlòmíì wọ́n ti pè lóko tí kì í ṣe tiẹ̀ rí ni o wọ́n ti fún ẹlòmíì nínú ẹgbẹ́ tí kì í ṣe nílẹ̀ Yorùbá yìí tán bá ti mọ sources of income ẹ tán àmọ́ ibi tó ti ń rówó tó o bá gbóúnjẹ kalẹ̀ wọn ní jẹ́ tó o bá gbé ètò kalẹ̀ wọn ní wábẹ̀ tó o bá fún wọn lásán wọn ní wọ̀ ẹ̀yin ẹ wo ètò tí wọ́n gbé kalẹ̀ kéèyàn tó lè gbé ètò kalẹ̀ fún èèyàn 5,000 èèyàn 5,000 kì í ṣe èèyàn 1,000 o ẹni tó máa fún èèyàn 100 ló ń jẹ lẹ́ni tílẹ̀ mọ́ yìí olówó ni kátó wá sọ pé ẹni tó ní ètò fún èèyàn 5,000 1 2 3 4 5 6 kátó ka 1,000 kátó ka 2,000 3,000 4,000 5,000 kí ló dé tálíkà ò ṣe é ṣoore fún àwa tálíkà ṣe é ṣoore fún olówó tó bá fẹ́ ṣoore àfi kó wà very very careful kó jókòó kó gbé làákàyè rẹ̀ kalẹ̀ pé ọ̀nà wo lòun máa gbà ṣe kéde yìí tóun ò fi ní jẹ̀bi ṣebí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ó nìyẹn wọ́n ti dá wàhálà alẹ́ sẹ̀ni ẹlẹ́ni lọ́rùn federal government ní ká lọ máa investigate wọ́n ti ní ká máa arrest ṣé ń tọ́ yẹ kọjá resort fún ẹni tó fẹ́ ṣe dáadáa nínú ìlú yẹn ètò tó dáa wọ́n gbé kalẹ̀ nítorí tálíkà náà lọ bàjẹ́ wọ́n gbé ètò kalẹ̀ nítorí tálíkà can you imagine pé ètò tí wọ́n gbé kalẹ̀ nítorí tálíkà náà lọ bá ètò ń jẹ́ ṣé ọmọ olówó mélòó ló máa lọ síbẹ̀ lọ tó torí 5,000 naira mélòó ọmọ ọ̀nà ọ̀nẹ́kùn mélòó lẹ́ máa rí níbẹ̀ ọmọ sẹ́nitọ̀ mélòó lẹ́ máa rí níbẹ̀ gbé ètò kalẹ̀ torí kí ìgbé ayé tálíkà ó lè dáa ló fi já sí pé tí a mọ̀ pé tálíkà pọ̀ ju ọlọ́lá lọ àwa tálíkà lápọ̀ jù lábẹ́ pé àwa tálíkà lápọ̀ jù tí a bá tó ti wá rí èèyàn kan tó fẹ́ mú tálíkà kúrò nínú wàhálà àwa tálíkà náà láti gbógun tì ẹ̀yẹ wá máa wo àwọn tí wọ́n ní àníyàn dáadáa tí wọ́n ní àníyàn gidi láti gbérú ètò ìkalẹ̀ pọ̀nù ayé wọ́n pọ̀nù àwọn olówó wa ọ̀pọ̀lọpọ̀ olówó tí ń bẹ ládùúgbò wa tọ́pọ̀lọpọ̀ wọn fojú àbùkù wò táwọn fojú ẹni bí wò táwọn fojú pé kò sáǹfààní lára wọn wò ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti try láti ran mẹ̀kúnnù lọ́wọ́ tọ́já sí pé ó padà di ibi fún wọn ni o eléyìí tó ṣẹlẹ̀ yìí amóore tún ní í ṣe ní tálíkà amóore tún ní í ṣe amóore bá ń gbọ́ amóore tún ní í ṣe làwa tálíkà amóore tún ní í ṣe ni wá ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kókó ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí dáadáa ṣíṣe sí gbogbo àwọn kẹ́ni sí gbogbo tálíkà kò sí tí olówó fẹ́ fi ṣe dáadáa sí tálíkà tọ́jú kẹ́gbẹ́rú ètò ń kalẹ̀ lọ kò sí tí olówó tó fẹ́ fi dúpẹ́ fọlọ́run tọ́jú kó gbẹ́rú ètò yẹn kalẹ̀ lọ olówó mélòó ní gbẹ́rú ètò yẹn kalẹ̀ ọlọ́lá mélòó ní gbẹ́rú ètò yẹn kalẹ̀ nínú Islam mélòó orú rẹ̀ là ń rí nínú Christianity mélòó àwọn Christianity ẹ̀ máa ń gbé kalẹ̀ dáadáa tẹ́ ẹ bá ń gbọ́ pé ẹ wá gbà tọ́jú ọ̀fẹ́ ẹni ojú bá ń dùn ẹni etí bá ń dùn ẹ máa bọ̀ tẹ́ ẹ bá máa débẹ̀ Christian ló máa organize ọkọ mọ̀ láàrin Christian wọ́n máa ń ní ètò wọ́n àdẹ̀ ní criticize wọ́n àdẹ̀ segregate pé Christian nìkan ni kọ́ wá wọ́n á gbé ètò yẹn kalẹ̀ wọ́n á dẹ̀ ní kí gbogbo èèyàn gbogbo everybody gbogbo arúgbó ẹni tójú bá ń dùn ẹni ìfúnpá ẹni tó bá fẹ́ yẹ ìfúnpá rẹ̀ wò wọ́n á wo gbogbo wọ́n máa ń gbé ètò ìlera ọ̀fẹ́ wọ́n máa ń gbé kalẹ̀ dáadáa ṣùgbọ́n eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí ibi dáàtì màpẹ̀ tálíkà sọ̀rọ̀ ṣe lóore nìyẹn o ètò eléyìí tí Queen Naomi gbé kalẹ̀ in conjunction in collaboration with Alhaji Hamzat Oriyomi ètò eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí ètò kí ni wọ́n pè
ṣe bí ètò Christmas kékeré kan festival ni purposely for the Christians tí wọ́n fẹ́ sọdún sọ yẹ kí mùsùlùmí kankan lọ bẹ̀ sọ yẹ kí mùsùlùmí kankan lọ bẹ̀ mùsùlùmí ló máa pọ̀jù níbi ètò yẹn tí wọ́n bá lọ wo tó bá lọ ẹ jẹ́ kán gbé líìsì àwọn tí wọ́n ti kọrúkọ sílẹ̀ kán gbé jáde kán máa kà ẹ́ ní kọrúkọ mùsùlùmí ló máa pọ̀jù mẹ́ kí ni mùsùlùmí tí wọ́n gbé kéde kan Christmas carnival àbí kí ni orúkọ tí wọ́n pè nígbà tí wọ́n gbé ètò kalẹ̀ fún àwọn kírísítẹ́nì torí ọdún Christmas ti ń bẹ níta Christmas carnival ni wọ́n pè é ṣé ọjọ́ Iléyá carnival ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí kí ló dé tà lójú tì sọ́jọ́ Iléyá carnival sọ́jọ́ ìtúnú àwẹ̀ carnival tá a bá gbé carnival kankanlẹ̀ bóyá mùsùlùmí fẹ́ bí nǹkan mélòó tẹ́ ẹ bá rí kírísítẹ́nì láàrin àwọn tí wọ́n bá wá wọn à lè pọ̀ wọn ìpọ̀ ṣùgbọ́n tí kírísítẹ́nì bá fẹ́ bí nǹkan ẹ rí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kó dé ẹlòmíì yóò sọ ìjáàbù rẹ̀ nù torí pé ọ̀sà fẹ́ lọ gbà ó lè lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àbá ẹ̀ mójútó yàwó yín gbogbo àwọn àbá ẹ̀ jẹ́ mójútó yàwó wa gbogbo àwọn mùsùlùmí àwọn ìmáàmù àwọn mùhásínù gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ mójútó nulẹ̀ wa ẹ jẹ́ mójútó lé wa ẹ jẹ́ mójútó àwọn ọmọ wa kò tí bí tó ti lè gbé ètò kankanlẹ̀ wọ́n fẹ́ pín rẹsì bí kan ni o wọ́n fẹ́ pín àbọ̀ ẹ̀wà bí kan ni o wọ́n fẹ́ pín gàrí bí kan ni o mùsùlùmí ní ọlọ́bẹ̀ tí wọ́n pọ̀ jù Christmas carnival kí ni mùsùlùmí wọ́n bẹ̀ ṣé wọ́n pè ẹni tí ìwọ wà nínú ẹ̀ tó bẹ̀ ṣe Christmas ọ̀tọ̀ làwọn tó lọ́dún tó bá díjọ́ ọdún wọn àwọn ọdún Christian lélẹ́yìí ọdún Christian bó ti ẹ̀ pé Christian o ọmọ ìyá wa ń bẹnu wọn tí ó dẹ̀ dáná tẹ́mi èmi ọjẹ́ ṣùgbọ́n wọ́n gbé ètò Queen Naomi gbé ètò ìkalẹ̀ obviously for the Christian kí ni mùsùlùmí wà lọ bẹ̀ àwọn mùsùlùmí tá lọ bẹ̀ yẹn lọ́yẹ̀ ká arrest gbogbo mùsùlùmí tó lọ síbẹ̀ yẹn ó yẹ kí wọ́n arrest wọn ó yẹ kí wọ́n lọ gba lísì yẹn lísì tí wọ́n fi kọ orúkọ sílẹ̀ gbogbo ẹni tí wọ́n ti gbé mùsùlùmí ni tó kọ orúkọ kalẹ̀ níbẹ̀ ó yẹ kí wọ́n arrest wọn àwọn mùsùlùmí lọ dábẹ̀rù torí tí wọ́n bá lọ mo nígbàgbọ́ pé population tó pọ̀ tó yẹ nínú Ìbàdàn wàláhì mùsùlùmí lọ́pọ̀ jù mẹ́ kí ló dé ẹ̀sìn tó bá ń pè yàn lórí fúnra ìrà ìsẹ́bẹ̀ yẹn máa ń pa fúnra ẹ̀ mọ́ ni kí lẹ̀ wá kiri kí ni ń jó yín lọ́wọ́ tàbí jólẹ̀ kí ni ń jó wa lọ́wọ́ tàbí jólẹ̀ àwa mùsùlùmí kí ló kẹ́dẹ́kun kí ni kò sọnù nígbèsí ayé wa kí ló sọnù lára wa wọ́n pe ìpàdé kákó àwọn ọmọ wẹrẹ tó jẹ́ ọmọ Christian wá fún Christmas carnival ni wọ́n pè é are you a Christian kí ló wá lọ bẹ̀ tí ọba di àkó Iléyá tí wọ́n bá gbé Iléyá carnival kalẹ̀ tí wọ́n fẹ́ ṣerú ètò yìí ìgbà yẹn lọ́yẹ kí mùsùlùmí ó tó jáde láti lọ kí ló dé lọ́dà Christmas carnival Queen Naomi gbogbo mùsùlùmí tó bá rí orúkọ rẹ̀ nínú list yẹn ó yẹ kán arrest wọn tíjọba tó bá fẹ́ ṣe investigation yẹn dáadáa gbogbo àwọn mùsùlùmí tí ó bá rí orúkọ wọn níbẹ̀ ó yẹ kí wọ́n arrest àwọn òbí wọn èrò ọba tí pọ̀ tó bá yẹn náà èrò ọba tí pọ̀ tó bá yẹn wọ́n gbé kalẹ̀ purposely because of Christmas wọ́n bá fi ṣe bonanza láàkó Christmas ni ẹ̀yin ẹwèrò bó ṣe pọ̀ tó èrò wá pọ̀ ju nǹkan fẹ́ pé lọ báwo lè rò sí nípa ju nǹkan fẹ́ pé lọ nígbà tí mùsùlùmí ti dàpọ̀ mọ́ kírísítẹ́nì pẹ̀lú àtojúbọ̀ àyọjúràn àwọn kírísítẹ́nì gẹ́gẹ́ tí ó yẹ kí wọ́n gba ẹ̀bùn yìí wọn à ní jẹ́ kan nígbà láwọn kírísítẹ́nì tó nítorí wọn gbé tó kalẹ̀ gan bóyá ní kírísítẹ́nì kan méjì mẹ́ta lè dìgbà láwọn kírísítẹ́nì tó yẹ pé torí wọn gẹ́gẹ́ ni wọ́n ṣe gbé ètò yẹn kalẹ̀ à ń sọ eléyìí kóníkálukú ó lè mọ àwọn ààlà àwọn ààyè tó yẹ kó máa lọ láwọn àkó tó bá yẹ ká lọ ẹni tó gbé ètò ìkalẹ̀ ọjà onínú dídùn Queen Naomi tó gbé ètò ìkalẹ̀ tó bá dìgbà léyà ó tún lè gbé ti léyà kalẹ̀ torí pé onínú rẹ ni èèyàn dáadáa ni ẹni tó fẹ́ dáadáa fún àwùjọ ni kò ń ṣe fún Christian nìkan Alhaji Oríyọmí tó bá jẹ́ pé fún Christian nìkan ni kò yẹ kó lè lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí ni ṣùgbọ́n ó gbé ètò ìkalẹ̀ fún ìtẹ̀síwájú àti ìlọsíwájú ọmọnìyàn ṣùgbọ́n láàkó tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n gbé kalẹ̀ fún àwọn Christians kí ni mùsùlùmí lọ sí mbẹ̀ tó bá di àkó Iléyá mo nígbàgbọ́ pé Queen Naomi yóò gbé nǹkan láàkó Iléyá yóò tún gbé nǹkan láàkó ìtúnu àwẹ̀ torí pé àìmọye Christians tí wọ́n máa ń kún wa lọ́wọ́ ní láàkó ìtúnu àwẹ̀ tí wọ́n máa ń gbé owó kalẹ̀ àfa ẹ̀rà kúrẹ́sì àfi àkúrẹ́sì mẹ́ta pín lọ́wọ́ ẹ̀pin àfi àkúrẹ́sì mẹ́rin pín lọ́wọ́ ẹ̀pin
so àkótọ́ wa náà bá ń ṣe ìtúnú àwẹ̀ ní ọdún iléyá ni àwọn kírísítẹ̀nì a tún máa pín nǹkan láàkó yìí ó túmọ̀ sí pé àkó ọdún oníkálukú wọ́n ní ètò fún. wà á sìn kẹ́mi ahsana Allahu ilayka àṣẹjọ́ ọlọ́run bá pa gbogbo wa nìyẹn gbogbo ẹgbẹ́ ọlọ́run bá ti ṣe dáadáa nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́run fẹ́ kí ló ẹgbẹ́ náà ó ṣe kí ni kó ṣe dáadáa nínú ìgbésí ayé ọmọ nìyẹn mi. wà á yóò tún sàkádà tí ọlọ́run bá sọ nínú sọ́dún báyìí náà pé ẹyọ sàká o sàká tí ọlọ́run bá ní káyọ yẹn sọ ọmọ pọ́pọ́ sí ẹni ìhìsánù nìlí fúkọ̀rọ̀ ayé ni ká lè fi ṣe dáadáa ọlọ́run fẹ́ ká ṣe dáadáa láàrin ara wa ìmọ̀ ọjẹ́ kírísítẹ́nì o ìmọ̀ ọjẹ́ mùsùlùmí o ìmọ̀ ọjẹ́ ẹlẹ́sìn àbáláyé o ọlọ́run bá fẹ́ dáadáa láàrin ara wa ọlọ́run fẹ́ ká ṣe dáadáa láàrin ara wa ọlọ́run fẹ́ kí olówó ṣe dáadáa sí tálíkà ṣùgbọ́n ẹwọ irú àwa tálíkà tá wà nílẹ̀ Yorùbá asọ́bọ̀hún aṣòro ṣe dáadáa fún tó o bá pín mọ́sà nílé rẹ lénìí tábọ̀ ọjẹ́ tó bá dijọ́ kejì tó tún pín mọ́sà tábọ̀ ọjẹ́ tó bá dijọ́ kẹta tó o bá gbé mọ́sà ta á ń sọ pé òun fi mọ́sà yẹn fi ń kwá sí kí àwọn ni that is ilẹ̀ Yorùbá for us tó o bá pín aṣọ lénìí tábọ̀ ọwọ́ ìwọ ló kó wa rẹ̀ ra o torí pé o rí pé aṣọ wọn àti sáà náà wọ́n lójú ọmọ pín fún wọn o àníyàn tiẹ̀ nìyẹn o pé ọfẹ́ change ìgbésí ayé wọn káwọn lóore máa gbẹgbẹ pé kán lè máa wọ tó tó dá àníyàn tí wọ́n fi pín nìyẹn o tó o bá fún ọ lásọ lédè tábọ̀ ọwọ́ tó o fún ọ lásọ mi lọ́la tábọ̀ ọwọ́ tó bẹ́ẹ̀ dọ̀tún la tó o bá fún ọ lásọ nílẹ̀ Yorùbá à ń sọ pé ọfẹ́ gba àrísìkí àwọn ni that is Yorùbá for us. so torí ìdí eléyìí gbogbo olówó gbogbo ẹni ọlọ́nkẹ́ tó bá fẹ́ ṣèrànmọ́ ẹ̀kọ́nù lọ́wọ́ ilẹ̀ Yorùbá be wise jókòó kóòrò ọ̀nà olóògbà rẹ̀ mẹ̀kúnnù lọ́wọ́ tí ó tó ní padà gba ìsọnù torí pé ìsọnù lọ́pọ̀lọpọ̀ tó bá rẹ̀ mẹ̀kúnnù lọ́wọ́ padà máa gbà. ṣé bí mẹ̀kúnnù ní Sunday Igboho lọ́wọ́ ń jẹ́ orí ìtọ́ padà gbà sọnù mẹ́ta padà ń sọ ni tààràn lọ́pọ̀lọpọ̀ padà ń sọ. ṣé kìí ṣe mẹ̀kúnnù ó ní fún Williams náà lọ́wọ́ títí tọ́mẹ̀mí ẹ̀ lọ kìí ṣe mẹ̀kúnnù Abíọ́lá náà lọ́wọ́ títí tọ́mẹ̀mí ẹ̀ lọ kìí ṣe mẹ̀kúnnù ó ní Awólọ́wọ̀ náà lọ́wọ́ títí tọ́mẹ̀mí ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ mẹ̀kúnnù àwa mẹ̀kúnnù aṣòro ràn lọ́wọ́ ẹni ọba fẹ́ ràn mẹ̀kúnnù lọ́wọ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mẹ̀kúnnù ẹni ọba ṣe ràn lọ́wọ́ ní kẹ́ ràn lọ́wọ́ nù mẹ̀kúnnù ẹni tí ọba ti ṣe ràn lọ́wọ́ ẹbí lẹ̀ ẹjọ́ jìyà kú.